Aláròyé máa wí o. Àjálù ńlá, ọkọ àtìyàwó pẹ̀lú ọmọ wọn kú nínú ìjàmbá iná nìbàdàn. Àjálù tó bá ìdílé kan ní orí eérú ládùúgbò ìdí ìkan nìbàdàn kì í ṣe kékeré nígbà tí ọkọ àtìyàwó pẹ̀lú ọmọ wọn pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá náà. Ìjàmbá náà ọ̀hún ni wọ́n ló wáyé ní nǹkan bíi aago 4:15 nírọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday 20 oṣù kejìlá ọdún 2024 tá a wà yìí. Gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, èèyàn 5 ló kàgbákò ìjàmbá iná ọ̀hún, èyí tó gbẹ̀mí àwọn 3 tí àwọn 2 yòókù sì farapa gidigidi. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn, ọ̀gá àgbà iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Yẹmí Akínyínká ṣàlàyé pé èèyàn 3 làwọn panápaná dóòlà kúrò nínú ìjàmbá iná náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní kété tí wọ́n ta àwọn lólobó pé ìjàmbá iná ń ṣẹlẹ̀ níbìkan tí wọ́n sì fún àwọn ní àdírẹ́sì àdúgbò yẹn, lóṣìṣẹ́ àwọn tó ń jẹ́ ACFS Oyèdèjì ti léwájú ikọ̀ àwọn panápaná lọ síbẹ̀ lẹ́yẹ òsọ́kà. Nígbà tí wọ́n débẹ̀ ni wọ́n rí i pé nínú àwọn yàrá 3 tó wà lókè ilé pẹ̀tẹ́ẹ̀sì yẹn ló ń jóná. Ṣùgbọ́n lẹ́yìn akitiyan àwọn òṣìṣẹ́ náà fún bí ìṣẹ́jú mélòó kan, wọ́n rí iná ọ̀hún pa pátápátá. Ó fi kún un báyìí pé èèyàn 3 la yọ jáde nínú ìjàmbá iná náà, ṣùgbọ́n àwọn dókítà ní wọ́n láṣẹ láti kéde bóyá èèyàn kú tàbí èèyàn kò kú. Ìyẹn kì í ṣe iṣẹ́ tiwa. Kò sẹ́ni tó tí ì mọ̀ pàtó ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.